So بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الخاسرين صدق الله العظيم. àfihàn ní wọjà kí ojú kan sọ pé òun ò rí kódà bá fi bá wọjà kò dìgbà tó bá fi ara ẹ̀ hàn pé òun báyìí ni kálukú yóò mọ̀ pé kálukú ó ti mọ̀ pé àfin ló dé. Orúkọ mi ni Alhaj Ibrahim Adéṣọlá Àrẹ̀mú tí gbogbo ayé mọ̀ sí Àkàmàrà. Ààrẹ ni mo jẹ́ fún gbogbo akéwì Rẹ́mọ pẹ̀lú Ìjẹ̀bú, Ọ̀túnba Amúlùdùn fún gbogbo ilẹ̀ Ìdògò nílẹ̀ Yewa, MC Mania Àkẹ́ ọmọ ajífarówẹ̀ lágún koko nílùú Ọ̀yọ́ Aláàfin ọmọ bàbá tí ń jẹ́ra jí ọ̀kan lọmọ mo jẹ́ fún gbogbo ìlú Ṣàgámù. Wọ́n ní èyí ò tó fò fìlà wọn kan ó kù pẹ́ kíní yóò kàn mí kíní yóò kàn mí wà láì kí sọmọ ìyá rẹ ló kàn ní o tó bá ilé kan ọmọ ìyá rẹ ìwọ ló kàn. Àrẹ̀mú Ibrahim Adéṣọlá Àrẹ̀mú Àkàmàrà yìí wá bí láti wá sọ̀tàn torí pé ẹnu mi ò gbà tàn ṣùgbọ́n àrọ́bá ń kọ́ ẹnu ọmọdé ká àrọ́bá sì rèé wọ́n ní bàbá àtàn ni. Ọ̀rọ̀ nípa àjùlọ láàrin ọba Ifẹ̀ àti ọba Ọ̀yọ́ Aláàfin àti Ọ̀ọ̀ni ẹ mọ́ fi ojú wípé mo jọ́mọ Ọ̀yọ́ wò mí rárá ẹ jẹ́ ká pa ìtàn tì ṣùgbọ́n tá a bá ní ká bojú ẹ̀yìn ká wo bí gbogbo nǹkan ṣe ń wọ́bọ̀ láti bẹ̀rẹ̀ a rí i pé ègún ló ń bá ilẹ̀ Yorùbá jà. Kí ni èpè tí a ó lẹ̀ṣẹ́ tó ní ẹnu wa ò ní kò ọ̀gá ò ní mara ẹ̀ lọ́gàá ọmọṣẹ́ ò ní mara ẹ̀ lọ́mọṣẹ́ ọ̀gá ò ní gbà fún ọmọṣẹ́ pé ọmọṣẹ́ òun ni ọmọṣẹ́ ò ní gbà pé ọmọ lágbájá yìí ọ̀gá òun ni ẹ rí i pé ló ń ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ yìí ò rújú o ọ̀rọ̀ ìtàn ni tí ò ṣe é yí ọ̀rọ̀ Síkírù Àyìndé Bàrísítà kó tó kú kí bàbá tó kú gbà tí ọ̀rọ̀ fújì tó ń dá wàhálà alẹ̀ bàbá ní ọkọrin kan ìmọ̀ bí ṣe kọ́ torí pé ìwé sọ fújì ó ní ọ̀rọ̀ yìí ò rújú ó ní àwọn baba ńlá àwọn òǹgbọ́tàn àwọn òǹkàtàn tí wọ́n sọ ìtàn wọ́n ní wọ́n ìwà lórílẹ̀‐èdè léè tó túmọ̀ sí pé wọ́n ń bẹ́ńlẹ̀ Yorùbá láwọn tí ó sọ ìtàn bí fújì bó ṣe bẹ̀rẹ̀ àṣé bàbá mọ̀ bí ọ̀rọ̀ fújì ó ṣe rí lẹ́yìn ikú òun ni ló jẹ́ kí bàbá sọ àsọọ́lẹ̀ yìí pé àwọn òsọ̀tàn bẹ́ o tí wọ́n sọ̀tàn nípa fújì léè tó túmọ̀ sí pé bàbá ò fẹ́ máa fẹnu ara ẹ̀ jà ṣùgbọ́n ṣé ìtàn sọ́ra rẹ̀ ni nípa fújì ìgbà bàbá kú ni Wasiu Ayinde lòun dá fújì ilẹ̀ torí pé Ọlọ́run ọba mi gbógo fọ́lẹ̀ Ọlọ́run ọba mi ò gbógo fọ́lẹ̀ fọ́yọ́ o ó gbé ògo fún ológo ni o léè tó túmọ̀ sí pé ẹni ọba tọ́ sí ẹni ilẹ̀ tọ́ sí iná Ọlọ́run ọba mi ló jogún ilẹ̀ fún mọ̀ túmọ̀ Aláàfin ni Aláàfin ló ń pẹ̀lú òfin dá halẹ̀ Aláàfin ilé ń dárúkọ tẹ́rù ọ̀bá ọba tó tọ́ pé tó náà bá rántí ara rẹ̀ Ọlọ́run kábíyèsí rẹ̀ wá dé bó ọba bá ìtàn ó bá rọ̀bà ẹni bá lóò ní ìgbéraga wà láì bó ọba ní nǹkan ta ló fi jọ. Ẹ jẹ́ ká kọ́kọ́ mú Ọ̀yọ́ empire mọ̀ túmọ̀ empire ni aboyún tó gbé ọmọ bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sínú inú inú kan inú ọmọ bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wà ìyá kan ló ń jẹ́ empire yìí tó jẹ́ Ọ̀yọ́ empire mọ̀ túmọ̀ Ọ̀yọ́ empire ni gbogbo ilẹ̀ Yorùbá ló kónú Ọ̀yọ́ empire lè tó túmọ̀ sí pé Ọ̀yọ́ empire ń ká kọ́kọ́ tibẹ̀ mú Ifẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ pé Ifẹ̀ empire kò sí nǹkan tó ń jẹ́ Oòduà empire tẹ́bí ẹ̀yọ́ òǹpìtàn bẹ́ẹ̀ sọ fún wa ìdákun àrólé àti àrẹ̀mọ yóò yí èyí tí ẹ̀ ń gbọ́ mi ju èmi tí mò ń sọ lọ kí ni túmọ̀ àrólé yóò máa rókì lọ́kàn yín kí ni túmọ̀ àrẹ̀mọ yóò máa rókì lọ́kàn yín àrólé ni ẹni tí ó rólé de onílé àrẹ̀mọ ìní àkọ́bí oní nǹkan ẹ dákun tara àrẹ̀mọ inú àwọn méjèèjì tí àrẹ̀mọ kò ju àrólé lọ ni wòsàndèmí ní jàrólé tí oní nǹkan bá dé bá ń gbé nǹkan mi ó yìí wà lọ́wọ́ oní nǹkan bá ń gbé nǹkan mi lọ́wọ́ àrólé bàbá ò ní gbé kò ní sọ fún ọmọ pé bá ń gbé nǹkan mi ọmọ sọ fún bàbá yìí pé ìwọ ló ní lódodo ṣùgbọ́n èmi ló bí nǹkan rẹ tèmi ni ọmọ lè bá bàbá rẹ̀ jà lórí nǹkan rẹ̀ ẹ dákun àrólé tí ó lè bọ́ ní nǹkan jà ni wòsàndèmí ìfẹ́ sọ̀tàn jù ṣùgbọ́n àrólé àtàrẹ̀mọ ẹ̀kọ́ wẹ̀ dákun kí ni wọ́n tó ń pè ní Aláàfin ìtumọ̀ rẹ̀ ti yé wa léè tó túmọ̀ sí pé ẹni tó ní ààfin gbogbo ibi tí Aláàfin bá wọ̀ ibẹ̀ ni ààfin rẹ̀ ń tẹ̀lé lọ Aláàfin Ọ̀yọ́ kò ní wọ̀lú kan láyé kí ọba náà kó má padì ẹ̀ mọ́ ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ méjì kábíyèsí o Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú kábíyèsí o Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú níjọ́ tí ẹ̀gbọ́n Skimẹ̀ tó ń fẹ́ ìyàwó tó ń fẹ́ ọmọ níjẹ̀bú Òde tó jẹ́ ọmọ Àwùjalẹ̀ ìgbà Aláàfin Ọ̀yọ́ dé ó ń bẹ̀rẹ̀ lọ́wọ́ Àwùjalẹ̀ ní pé ṣé ká ṣe é ní
ti ìṣẹ̀ṣe ni àbí ká ṣe ní ti bí wọ́n ṣe ń ṣe lóde òní èmi lẹ́sìn jọ́nà lọ́hùn King Sunny Adé ìbá bàbá àwọn ló wá play nígbà wọ́n fetí ko etí tán Aláàfin àti Àwùjalẹ̀ rẹ́rìn ni léè tó túmọ̀ sí pé wọ́n ní kí wọ́n ṣe ní ìṣẹ̀ṣe kábíyèsí wá sọ̀rọ̀ jọ́nà lọ́hùn ó ní kí ọmọ Àwùjalẹ̀ kó wá jókòó lòun lẹ́sẹ̀ ó ní gbogbo ọba tí ọba tún ọba kí wọ́n ṣí adé lórí ó na ọ̀pá àṣẹ síwájú báyìí gbogbo àwọn ọba wẹ́wẹ̀wẹ́ ohun tí àwọn fèkójì ọba gbogbo ló káwọ́ pọ̀ wọ́n ní ẹ dákun ó ní nǹkan ńlá ń bẹ oṣù lọ́wọ́ olóòní gbin ó gbin o gbogbo àwọn ọba kan ti ń bẹ tí mo gbé nígbà tí ọwọ́ ru ọba nígbà tó gbé ọ̀pá lọ́wọ́ tọwọ́ ro tán èmi wá gbé ibi tí ọ̀pá rẹ̀ tó pin sí mo wá gbé fúláwà sí ọwọ́ ò wá ru ọba mọ́ nígbà tí kábíyèsí ní wọ́n ká ọ̀pá wọn kò pé kí ló bá ń sọ ọmọ mi adarẹ ẹni bọ̀jẹ̀rẹ̀ ààrẹ ẹni lárí Aláàfin ejù rìfín lè tó túmọ̀ sí pé ẹni lárí Aláàfin kò ṣe é rí fín ẹ dákun ẹ jẹ́ ká mú yùn báwọn kí ni ìtumọ̀ Aláàfin gbogbo ọba tí kábíyèsí Aláàfin bá délu rẹ̀ yóò pàdé rẹ̀ mọ́ ni torí pé ààfin Aláàfin lónìí ẹ mú yùn lọ́wọ́ ká tún wá lọ sí Ọ̀yọ́ state creation of Ọ̀yọ́ state ìdásílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbà wọn dálẹ̀ ẹ rí i pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ní gbogbo ló kó gbogbo Ọ̀ṣun mọ́núngbà wọ́n rí Ifẹ̀ state nílẹ̀ wọn ò sọ wọ́n rí Oòduà state nílẹ̀ wọn ò sọ wọ́n ní Ọ̀yọ́ state ní ó máa jẹ́ dákun yóò ní nǹkan tíjọba rí ìjọba ṣèjọba gọ̀ ni wọ́n mọ̀ yí pé Ọ̀yọ́ empire iná lóyún Ọ̀yọ́ state nígbà tí Ọ̀yọ́ empire tí ó wàá bímọ ẹ dákun ṣé yóò bí Ifẹ̀ state ni ló fi bímọ ẹlẹ̀ tó bí Ọ̀yọ́ state ẹ ò bá ṣe tó Ifẹ̀ ń jẹ́ Ifẹ̀ ń jẹ́ náà lọ́wọ́ àwọn ìlú Òṣogbo ń jẹ́ Òṣogbo nígbà tó wá yá tí ìfigagbága láàrin ọba Ifẹ̀ pẹ̀lú Aláàfin dé mo rò pé Ọọ̀ni of Ifẹ̀ lánàá ó wá lọ bẹ̀ Babangida pé kán yọ àwọn kò lábẹ́ Aláàfin ni wọ́n fi dá Ọ̀ṣun state ilẹ̀ wọ́n wá dá Ọ̀ṣun state ilẹ̀ rí ẹ dákun torí Ọlọ́run Ifẹ̀ state orúkọ Ifẹ̀ mọ̀ bẹ́ẹ̀ wọn ò pé ní Ifẹ̀ o Ifẹ̀ state wọn ò fi orúkọ yín sọ ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n sọ ní Ọ̀ṣun wọ́n tún wá fẹ́ yẹn capital wàláhì Òṣogbo wọ́n gbé lọ wọn ò gbé wá sífẹ̀ ẹ dákun Ọ̀ṣun state ẹ̀ ń jẹ́ náà ẹ dákun bó o láṣẹ sọ̀tàn Ọ̀yọ́ táà ní sọ̀tàn Ọ̀ṣun tẹ́ ń jẹ́ orúkọ tẹ́ ń jẹ́ wọn àṣẹ ìyàwó wa ni ìyàwó Ọ̀yọ́ ni Ọ̀ṣun ìyàwó Ṣàngó ni àbẹ́ ẹ̀ gbọ́tàn rí ni léè tó túmọ̀ sí pé àrífín ìfẹ́ pọ̀ o ẹ̀kọ́ ìgbópa ẹ mọ̀ fẹ́ apá níwájú Ọ̀yọ́ ìyàwó Ṣàngó ilẹ̀ Ọ̀ṣun ṣe nígbà tó wáyá ẹ̀ tó wá ń jórúkọ ìyàwó wa ẹ̀rí pọ̀rọ̀ lẹ́nu Mọdákẹ́kẹ́ yìí ilẹ̀ bájà tìhùn ọmọ Ọ̀yọ́ Mọdákẹ́kẹ́ ṣe Ọ̀yọ́ gẹ́gẹ́ ni Mọdákẹ́kẹ́ ẹ mọ̀ Ṣẹ́gun Mọdákẹ́kẹ́ tí òfin kù mọ́ pàfẹ́ Mọdákẹ́kẹ́ òfin kù mọ́ pàfẹ́ àbí wọ́n lù ní ìlú Mọdákẹ́kẹ́ òfin kù àfẹ́ dájà alẹ̀ ẹ pé mo ní ìwà sọ̀tàn èyí tí mò ń sọ yìí eréfé ni wọ́n sì wá jẹ́ eréfé tó wàláhì ẹ̀dọ̀ kí ẹ̀yà ara ẹni tó lágbára ni o ká tó pààyàn lẹ̀ ká pàtì ẹ dákun ọ̀nà mẹ́ta ìní ọ̀ràn yẹn ló ti jọba ó jọba títí wọ́n pẹ́ bìkan ní Kántógà ní ẹ̀gbẹ́ Jẹ́bà ẹ wo ibi tí ó gbalẹ̀ lọ ó jẹ lọ́hùn ó jẹ ní Ọ̀rànmíyàn jẹ ọba nífẹ̀ẹ́ abẹ́ ẹ̀gbọ́rí mi ẹ dákun Ọ̀nìrìṣà wàláhì bàbá tó dáa ni ọ́ in tó ń dùn mí jù ni pé ẹ fẹ́ kí òun pìtàn kú kẹtọ́ máa fẹ́ fi ìtàn bọnú tàn kí ló dé tẹ̀sọ́rú eléyìí ní abẹ́ ní ojú Lámídì ikú bàbá yèyé ẹ rí i pé bàbá kú tán ẹ wá fẹ́ mọ́ tún ìtàn rọ ó ṣòro àwa ò ń gbọ́tàn náà á sọ fún yín pé Ọ̀yọ́ lọ̀yọ́ máa jẹ́ aṣíwájú sì ni wá wọ́n ní ìpàkọ́ nílé ìyá iwájú nílé bàbá iwájú lọ̀yọ́ o Ọ̀yọ́ tó jí wọn ò mọ̀ pé ní Ifẹ̀ tó jí níbi tí àwọn òyìnbó ti ń kọlà Ọ̀yọ́ ẹ wádìí ẹ̀ ni Ọ̀yọ́ tó jí ń bẹ ní Amẹ́ríkà ẹ gbọ́tàn orí àbí kí ó kú òní tán wọ́n wá ń ṣe ọdún Ọ̀yọ́ ẹ dákun wọ́n wá ń ṣe ọdún Ṣàngó lọ́yọ́ ẹ ti gbọ́ rí ẹ wá múyun kámutì lódodo ìyànnà náà ń bẹ́ẹ̀ omi ń bẹ́ẹ̀ ọtí wa o inú omi lọ títí jáde ṣùgbọ́n gbà tí ọtí ó dọ̀tí ẹ dákun iṣẹ́ ló ṣe o tó ẹ pé bó ṣe mu omi ló ṣe mọtí ọ̀kọ́ pa o Ọ̀yọ́ yóò pọ̀ ju omi lọ o lè tó túmọ̀ sí pé iṣẹ́ ńlá ni ọtí ṣe kó tó da lágbára ẹ má pa ìtànkítà mọ́ ẹni tí ó bá joyè kóyè ìtànkítà ní ọ̀pá ìbá kábíyèsí ọba wa lónìí ní Ifẹ̀ ẹ ti gbọ́ àbẹ́ ẹ̀ tí ìgbọ́ ni ẹnà wọnú social media dáadáa
bàbá ó nàka sí ẹni tí òun fẹ́ kó joyè ni iná fi Ọ̀jájá jẹ ọmọ ọsàn ní kópa tiẹ̀ báyà ẹ̀ ọsàn tí ò pọ́n wà láyà ìsọ̀kòólù Ọ̀jájá ìbá yín torí pé ọba tó dáa nìyí sójú mi ló ṣe lọ́yọ̀ọ́ nígbà ìjọba ẹni ẹ kéré sálàáfin ìgbà ìjọba tó wá kí Aláàfin lọ́yọ̀ọ́ ẹ wo bẹ́ẹ̀ ṣe kí Aláàfin pẹ̀lú ìtẹríba ó lè jẹ́ tọjọ́ orílẹ̀ rò àbí pé wọn ò tí ì gbé ìgbèkúgbè ìtànkìtàn sí yín nú ẹ wá rí pé kábíyèsí lọ tán ìwà tẹ́ ẹ wù lánàá ẹ dákun ọjọ́ orí yín dọ́gba àbí ọ̀hún adé pẹ̀lú Ọ̀jájá mo rò pé ọjọ́ orí yín ó dọ́gba ilé ẹ̀fì mọ́ figagbága ẹ̀yìn ayé Adéyẹmí Aláàfin ẹni bàbá wa Adérẹ̀mí iná jẹ́ olùgbà ṣé ìjà ò sí ń gbà